kò qualify fún bébí ọba yẹn mọ̀ wọ́n bá sọ̀rọ̀ ẹ̀yìn àjẹ́ tẹ́ ẹ sẹ́ẹ̀tì wọn àti gómìnà Ondo state ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìkíni ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí gómìnà Ondo state ẹgbà tó fi yàn ìyáálé òun náà fi ṣe kíni òun náà fi nà ìyàwó. bàbá wọn bá pè ní bébí ọba èdè àbùkù ni. kò qualify bàbá ẹ̀ mo sọ fún yìí àní ní bébí ọba bẹ́ẹ̀ nǹkan tó ń pè bàbá ẹ̀ mo sọ fún yìí ọba ẹlẹ́tẹ̀ ọmọ nǹkan tó ń pè lẹ́tẹ̀ àkútà tàbí kejì rẹ ọmọ Ọ̀wọ̀ ni àkútà yẹn àwọn olórí ìṣẹ̀ àti pàjẹ́ jù. wọ́n ń pe bàbá. bẹ́ẹ̀ ni jẹ́ ń sọ fún ẹ Ọ̀wọ̀ ó yàtọ̀ lẹ́ Yorùbá kì í ṣọba náà jẹ́ ń bí ẹ bá fẹ́ jọba Ọ̀wọ̀ ajá akọni ni kí mo sọ fún yìí ajá akọni àwọn àjẹ́ dà láàmú àwọn alágbára dà láàmú kó tó lè lùlù ṣe ṣùgbọ́n a wá dọ̀kànràn sí wọn lọ́rùn nígbà tí alágbèdè kan dá padà wọ́n lọ gbé ọmọ tuntun fún ó ní àwọn akíkóore wọ́n dẹ̀ àwọn afọbajẹ́ tó jẹ́ sọ̀pọ́tà Olóògùn oyè wọ́n lọ gbé àwọn babaláwo yẹn wá wọ́n dẹ̀ gbé kinní fún wọ́n dẹ̀ ṣubú lulẹ̀ kò lè dìde John ọjọ́mọ tó jọba òlú Ọ̀wọ̀ tó dá ọjọ́ Oyènísì tó gbọ́ báyìí ó dẹ̀ fóònù pé babaláwo náà tí ì ní kúrò pé káwọn drivers kan sàn náà wọ́n dẹ̀ mú wá babaláwo wá kírẹ́dìtì Ọlágbèdé pé ọkùnrin mẹ́ta ni pé kò sí ọba náà tí ò ní kú ìyàwó Sàràkí ìyá Bùkọ́lá yìí òun ló fowó sílẹ̀ pé kí babaláwo yẹn kó fi ṣe ètùtù fún kára ẹ lè gbádùn padà ó lọ́kùnrin mẹ́ta ni oníkòsọ́ba yẹn táwọn bá gbé fún tó máa yè tó ti yẹn bí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣe bí nìyẹn